Ẹ kú déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Fàyínà Akyilowóz, ọ̀kan lára àwọn ènìyàn tí ẹgbẹ́ Boko Haram kó sí akóló wọn, sọ èyí rẹ̀ nígbà tí ó wà níbi tí wọ́n kó wọn pamọ́ sí, tí òun náà sì gbìyànjú láìmọye ìgbà láti sá lọ kí ó tó wá di pé orí kó yọ láti sá kúrò nínú àhámọ́ náà. Ọmọbìnrin yìí tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ jáde bí ara àwọn ẹgbẹ́ Boko Haram ṣe ń gbìyànjú láti jẹ́ kí àwọn di mùsùlùmí ní tipátipá àti gbogbo àwọn yòókù tí ó jẹ́ kìrìsìtẹ́nì. Nígbà tí àwọn kọ̀ jálẹ̀ ni wọ́n wá sọ àwọn di ẹrú nítorí pé nínú òfin wọn tí o bá kọ̀ jálẹ̀ láti ṣe ẹ̀sìn mùsùlùmí, dandan ni kí o di ẹrú. Ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ fún iléeṣẹ́ Arise News wípé ó tó oṣù mẹ́sàn-án tí wọ́n fi ṣe ìwàásù fún àwọn láti di mùsùlùmí, tí òun wà lára àwọn tí ó kọ̀ jálẹ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n wá ya àwọn sọ́tọ̀ tí wọ́n sì pín àwọn lọ sí ilé àwọn ọ̀gá wọn láti lọ́ọ́ máa ṣe iṣẹ́ fún wọn. Irú iṣẹ́ tí àwọn ń ṣe ni títún ilé ṣe, gbígbálẹ̀, fífọ aṣọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tó ìgbà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí òun ti gbìyànjú láti sá kúrò kí ó tó di pé Ọlọ́run gbàdúrà òun ní ẹlẹ́ẹ̀karùn-ún. Ó sọ ìgbà kan nínú ìgbà 5 náà ni òun àti ẹnìkan tí àwọn ń pè ní Àǹtí Jumat sá lọ lẹ́yìn ìgbà tí àwọn ti ibi ilé ọ̀gá tí àwọn ti ń lọ ṣiṣẹ́ dé ní nǹkan bí agogo 7 alẹ́, tí àwọn sì fi gbogbo òru rìn títí di ìgbà tí àwọn dé ibì kan tí àwọn gbọ́ ohùn ẹkún ọmọ kékeré. Àwọn bá yà síbẹ̀ láti kí wọn pé sàlámà lékù, tí wọ́n sì jáde síta láti rí àwọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé ìmúra àwọn yàtọ̀ sí tiwọn, náà bá dá àwọn padà síbi tí àwọn ti sá kúrò pẹ̀lú lílù. Nígbà tí àwọn débẹ̀ padà, àwọn jẹ́ pálábá ìyà, ṣùgbọ́n èyí kò dá òun dúró láti tún gbìyànjú àti sá lọ, nítorí pé òun gbàgbọ́ wípé ohun gbogbo ni ṣíṣe fún Ọlọ́run. Òun wá bẹ̀rẹ̀ sí ní gba àdúrà ní kíkankíkan kí Ọlọ́run ṣàánú fún òun, kó tó wá di pé òun lọ bá obìnrin kan tí òun gbọ́ pé ó máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti sá lọ. Arábìnrin Fúlàní yìí kọ̀ jálẹ̀ láti ràn òun lọ́wọ́ nítorí pé ó ń bẹ̀rù kí wọ́n má bàa pa òun tí àṣírí bá tú. Ṣùgbọ́n nígbà tí òun kò jẹ́ kí ó sinmi, ló wá ran òun lọ́wọ́ láti sá àsálà fún ẹ̀mí òun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Owóadé ní ọjọ́ ìsinmi ni yóò fi oyè dá ọmọ ààrẹ Bọ́lá Tinubu Ṣèyí àti gómìnà àná tẹ́lẹ̀rí ti ìpínlẹ̀ Zamfara Abubakar Kyari lọ́lá. Ìròyìn yìí fìdí múlẹ̀ nínú àtẹ̀jáde ọ̀rọ̀ tí adarí ètò ìròyìn àti ti ọ̀rọ̀ ará ìlú sí Aláàfin Bọ̀dé Dúrójayé gbé síta. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀rọ̀ náà sì ṣe àlàyé rẹ̀ ni pé aṣòfin Kyari yóò jẹ oyè Ọbalóyin ti ilẹ̀ Yorùbá, èyí tí ó dúró fún ìfẹ́, ìkáàánú, ìdájọ́ òdodo àti ààlà tí ó wà láàrin ìjọba ti ara àti ti ẹ̀mí. Tí Ṣèyí Tinubu yóò gba oyè Ọ̀kánlọ́mọ ti ilẹ̀ Yorùbá, èyí tí òun náà dúró fún ṣíṣe ìkáwọ́ ètò ìwà rere, ìṣọ̀kan àti àṣà àjogúnbá. Lákòótán, ọ̀rọ̀ àtẹ̀jáde yìí wá parí àlàyé rẹ̀ wípé àwọn olóyè méjèèjì yìí jẹyọ nípa ṣíṣe ojúṣe bí gbígbé àṣà Yorùbá lárugẹ, gbígba Aláàfin nímọ̀ràn, jíjẹ́ kí ìṣọ̀kan túbọ̀ máa gbilẹ̀, gbígbé ètò ẹ̀kọ́ lárugẹ àti jíjẹ́ kí ohun amáyédẹrùn túbọ̀ máa pọ̀ sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Iléeṣẹ́ ológun ti orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ Operation Akinkai (OPHK) ti dáná yá ibi ibùba àwọn adàlúrú tí wọ́n ti ń dáná ìkọlù wọn ní Forward Operation Base (OFB) Mọ́làí ní abúlé Dewa ti ìjọba ìbílẹ̀ Kodunga ní agbègbè Borno. Orísun àrígbámú láti olú iléeṣẹ́ ológun ni ó sọ fún àjọ News Agency ti Nàìjíríà NAN wípé gbogbo ìkọlù náà láàrin ológun àti adàlúrú wáyé ní ọjọ́ 16 oṣù Kejìlá December 16, nígbà tí àwọn adàlúrú kó ohun ìjà olóró lọ sí agbègbè abúlé Dewa tí wọ́n sì fẹ́ kí ó búgbàmù. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ológun ṣe àṣeyọrí nípa dídènà bíbúgbàmù rẹ̀. Èyí náà ló jẹ́ kí àwọn òṣìṣẹ́ ológun bẹ̀rẹ̀ ètò Operation Safe Haven (OPEP) nípa títú àwọn bùbá, àkóló àwọn adàlúrú àti ibi tí wọ́n ti ń wa ohun àlùmọ́ọ́nì lọ́nà àìtọ́ ní Rafenbuana àti orí òkè Gero ní ìpínlẹ̀ Plateau.
ní ọjọ́ 16 oṣù Kejìlá, tí wọ́n sì tún fi ọwọ́ òfin mú àwọn afurasí 3 pẹ̀lú oríṣiríṣi ohun ìjà olóró tí ó wà lọ́wọ́ wọn bíi ìbọn ìléwọ́, ohun ìjà pàtàkì, ẹ̀rọ ìmúnáwá, ṣíbí ìkóyẹ̀pẹ̀ 3 àti ohun èlò omi. Àwọn afurasí àti gbogbo irinṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ wọn wà ní ìkáwọ́ àwọn ológun fún ìgbésẹ̀ tó kàn láti gbé. Oríṣiríṣi iṣẹ́ takuntakun tí àwọn òṣìṣẹ́ ológun ti ṣe káàkiri àwọn agbègbè tí àwọn àdàlú agbébọn ti ń ṣọṣẹ́ ni wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ sínú ìwé ìròyìn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ẹ́mbásì ti orílẹ̀-èdè United States tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àfihàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 5 kan tí wọ́n pegedé nínú ìdíje tí àkọlé rẹ̀ ń jẹ́ "Ṣíṣe ní ìlú Amẹ́ríkà" tí wọ́n sì fẹ́ràn rẹ̀ nínú àwòrán fọ́nrán ti ilẹ̀ Nàìjíríà. Ayẹyẹ ìmoyì náà wáyé ní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá nínú ayẹyẹ tí ìjọba US ṣètò rẹ̀ fún ìgbélárugẹ àti ríró ohun ọrọ̀ ajé lágbára láàrin orílẹ̀-èdè méjèèjì. Rashida Fagbemi ló jáwé olúborí tó sì tún gba ipò kìíní. Lẹ́yìn rẹ̀ ni Tito Abumere, Jane Francis Odinkema Ugu láti ìlú Abuja, Siri Osese láti ìpínlẹ̀ Cross River àti Tìmílẹ́yìn Dúrótoyè tí ó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú ọ̀rọ̀ tí Lee Manning tí ó jẹ́ Country Public Diplomacy Counselor ti US Embassy ní ìlú Àbújá sọ pé ìdíje náà wà fún ìdàgbàsókè ọrọ̀ ajé, ìbáṣepọ̀ àṣà láàrin orílẹ̀-èdè United States àti Nàìjíríà. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ní ilé-iṣẹ́ tí ó lé ní 100 kan lórílẹ̀-èdè yìí. Gbogbo rẹ̀ ló jẹ́ kí ìbáṣepọ̀ tí ó wà láàrin orílẹ̀-èdè méjèèjì túbọ̀ gbilẹ̀ tí ó sì tún ń dánmọ́rán sí i. Rashida Fagbemi tí ó jáwé olúborí nínú ìdíje náà jẹ́ ọmọ ọdún 21 21 years. Ó tún jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀. Ó wà ní ìpele tí ó kẹ́yìn tí ó sì tún jẹ́ akẹ́kọ̀ọ́ Political Science. Ó ṣe àfihàn bí inú rẹ̀ ṣe dùn tó nípa fífi ẹ̀mí ìmoore rẹ̀ hàn lórí ìyẹ́sí tí wọ́n yẹ́ sí gẹ́gẹ́ bí ẹni tí ó gba ipò kìíní nínú ìdíje náà. Ó wá ṣe àpèjúwe ayẹyẹ yìí gẹ́gẹ́ bí ohun ìwúrí láti jẹ́ kí òun túbọ̀ tẹ̀síwájú nínú ìrìnàjò ṣíṣe olùdásílẹ̀ nǹkan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.